Ètò yìí sì ń tẹ̀síwájú. Ọmọ Táyébí yan Alhaja Aminat Babalọlá Balógun ni àlejò mi lórí ètò. Ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí jàre. Ọmọ Olúwo wà ní ọmọ Táyébí. Ọmọ Olúwo ni àwọn kan fẹ́ mọ̀ yín délédélé dáadáa. Ìlà Ọ̀rọ̀gùn lọ gbé tí ibi mi ò Kóyè Kọ́lá. Ìwò Ìjẹ̀ṣà náà gbé tí ibi mi ò Ọláyínká. Ìlàládé àwọn òkò rádé rí iyo. Ìlú Ajagun lámọ̀ ní ìtàmọ́ gèsè. Ìwòye kan ní owó wà àti adé àtowó. Tọ́ bá sọ pé ìlà ló lẹ́mú ìlà ló lẹ́mú wa Ọ̀rọ̀gùn ó gbòye ni ìlà Ọ̀rọ̀gùn ló gbé ti bí mi. Ìwòye ló lù yẹ ìwòye náà ló lẹ́mú ọ̀gùrọ̀ kẹmọ́ lọ́rùn báyìí nìkan lẹ́mẹ́mú ọ̀gùrọ̀ yìí nìkan kan àyàlá ni yẹn ní òye. Ṣé ẹ ti délé ìṣàrè ẹ ti dé ilé ìṣàrè tó gbogbo yẹmí pariwo òlá kí a bá pé òlá lílé ìṣà òlá ẹ̀sùn jẹ́ ìlà ló ń jẹ́ òlá ni wọ́n ní bí èèyàn ṣe fi ẹnu pé òlá. Yorùbá o. Ṣé ẹ wá rí pé tẹ́ ẹ bá ti délé ìṣà kò sí bí tẹ́ ẹ travel lọ ẹ ti travel. Èmi máa fún yín físà Iléṣà kí ẹ bá ti délé ìṣà ìyàwó mọ́tò Ìjẹ̀bú-Jẹ̀ṣà kí n bá ti dé Ìjẹ̀bú-Jẹ̀ṣà kí n ṣe àgbẹ̀ ọ̀kadà yòòyì tàbí kí n wọ mọ́tò gbẹ ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ travel amen. Ẹni náà ní lágbára Ọlọ́run ẹ̀ ní sọkún torí pé rígbà la fi ń bára wa ṣe èrò la fi ń dàbọ̀ mọ́jọ́. Abala kan wà lórí ètò yìí tá a pè ní abala àmì orí ọ̀rọ̀. Kí ni tá à ń ṣe ní abala yìí? A fi ń wò báyà ẹ̀yin òǹkọrin wa tẹ́ nǹkan ní gbẹ̀sìngà tẹ́ jẹ́ ambassador Nàìjíríà tẹ́ ń fi orin Yorùbá mọ́wọ́ lọ sẹ́nu tí ẹ̀ tẹ́ gbọ́ Yorùbá yìí dénúdénú. Ẹ wá bá ń fi àmì sí àwọn ọ̀rọ̀ Yorùbá mẹ́ta péré. Ẹ̀bí ọmọ òwúlá ní ṣe ẹ̀rà àlẹ́ kí n má yẹ fàmì sí ọmọ òwúlá. Ẹ dúró mò ń bọ̀ lórí rẹ̀ mò ń bọ̀. Ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́ máa bá ń fi àmì sí náà ni Ìlà Ọ̀rọ̀gùn. Ìlà Ọ̀rọ̀gùn. Lémi nìkan tán. Àbí tán lórí ètò bàbá ètò yìí náà ni. Àmì yẹn máa le díẹ̀ o. Ó máa le ẹ̀wọ̀n jẹ́ ilé. Ìlà Ọ̀rọ̀gùn. Èmi ò máa máa mí o. Ìlà Ọ̀rọ̀gùn. Mímí. Mímí Ìlà Ọ̀rọ̀gùn. Mímí dòdò mi. Ẹ wá sọ fún àwọn aráàlá pé mímí dòdò mi. Àwọn táwọn aráàlá wà rè. Bóyá mo ṣí báyẹn o. Àbàlà ẹ lè sí. Ẹ gbọ́ o, wọ́n ní kí n sọ fún yín pé ẹ̀yin sọ pé mímí dòdò mi. Mímí dòdò mi. Ọmọ Táyébí lórí ètò bàbá ètò ní Ìlà Ọ̀rọ̀gùn ìlú tiẹ̀ ní mímí dòdò mi. Ẹ wá bá ń sọ fún wọn lé pé Ìjẹ̀ṣà kọ́ ìlà ní àmì Ọ̀ṣun kan náà gbogbo wa pé tó bá dọjọ́ mi Ìlà Ọ̀rọ̀gùn bó ti rólẹ̀ ti pè Ìlà dòmí Ọ̀rọ̀gùn dòdò mi. Ẹ sọ fún àwọn aráàlá pé mo ti kọ́ yín lámì Ìlà Ọ̀rọ̀gùn dòmí dòdò mi. Wọ́n ní Ìlà Ọ̀rọ̀gùn dòmí dòdò mi ni àwọn ló sọ tẹ̀kan ni mo ṣe sọ tẹ̀kan. Àwọn ló sọ tẹ̀kan. So gẹ́gẹ́ bí àyájọ́ àjíǹde tí ń bọ̀ lọ́la òde yìí ẹ jẹ́ kí n fi eléyìí kún. Àmì tẹ́ ẹ fi sí orí ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ tẹ́ ẹ fà mí sí ni àjíǹde. Àjíǹde ọ̀rọ̀ Yorùbá ni o Yorùbá ni ikọ́ o àjíǹde ẹ bá ń fi sí. Ẹyẹ má sọ yẹn. Àjíǹde. Àmì ni ọ̀rọ̀ Yorùbá ni. Àtọ́lẹ̀ òun ṣe àwọn tó ń kọ sórí Yorùbá. Ọlọ́run bá mi kò ṣe o. Àjíǹde. Ó le o. Ó le o. Àjíǹde. Mímí ẹ sọ mọ báyìí. Ẹ má jẹ́ àṣìṣọ́ bẹ́ẹ̀. Tó bá dọjọ́ mi ẹ pé àjíǹde ní dòmí dòre àjíǹde. Dòmí dòre èmi sọ pé dòmí dòre. Ní kí ni táǹkọ́ yín ẹ wá ń tẹ́wọ́ pẹ̀lẹ́ ń tẹ́wọ́. Nǹkan máa dàbí pé Ìlà Ọ̀rọ̀gùn nìkan ni mo ní ẹ fà mí sí. Ẹ já wá sí ìlú ọlọ́lá ìlú tíà ìlú olóríire Ìwòye Ìjẹ̀ṣà. Àwọn kan ní Ìwòye ọ̀dà Ìwòye ọ̀dà Ìjẹ̀bú ọ̀dà Ìjẹ̀ṣà Ọ̀ṣun wọn lẹ́nìkan ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà àwọn náà wọ́n táwọn ti rí yùn àmọ́ Ìwòye Ìjẹ̀ṣà lélẹ́yìí. Ẹ wá bá ń fi àmì sí Ìwòye Ìjẹ̀ṣà ìlú tó yẹ pé tẹ̀ bá ti débẹ̀. Ìwòye Ìjẹ̀ṣà dòdòdò dòdòdò Ìwòye dòdòdò Ìjẹ̀ṣà dòdò ẹ fi kún Jẹ̀ṣà. Ká fi kún Jẹ̀ṣà. Èmi rí dòdòdò. Ọlọ́run bá ṣàánú àwọn Yèkúnlé àwọn bàbá Rìndé Ọlọ́run bá ṣàánú yín. Wọ́n ní njọ́ mi
dòdòdò náà ni òye Ìjẹ̀ṣà ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ rí i pé ìlú mi lẹ gbà ìlú wọ́rọ́lì ìlú àlàáfíà ìlú olóríire ẹ pàtẹ́wọ́ fún èmi gan jàre torí Ọlọ́run yóò ló bá tán tó bá di ọjọ́ míì ìdí tá a fi ń gbé abala ìkalẹ̀ láti fi kọ́ra wa ní ṣe rí àmì Yorùbá ló máa ń jẹ́ ká máa ń dá àwọn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mọ̀ ẹ já wo igbá ẹ já wo ìgbà tá a bá ní ká kọ́ bákan náà méjèèjì ṣùgbọ́n nǹkan kan láti mọ̀ pé ìgbàre ó wá ní ṣe pẹ̀lú ìró ohùn bó ti ró nǹkan kan lẹ́ẹ̀ṣẹ̀ fi àmì sí àánú ilẹ̀ Yorùbá a ní ìró mẹ́ta tó jẹ́ dò re àti mí bí ọ̀rọ̀ ẹ bá wá ṣe dún létí bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́ fi àmì ńlẹ̀ tí ó ti wá yé yín báyìí ẹ worú ìwòye dò re àti mí ẹ ní sórí burúkú ṣé ó ti wá yé yín ṣé ń dán yín wà bí ká filẹ̀ bẹ́ẹ̀. tí o kò gbọ́kọ̀pẹ́ ẹ ni bàbá mi wọ́n ní kí tó diyán agúnṣùlódó kágbàdo tó dẹ̀kọ́ àlọ́ papọ̀ ní kó tó dòúnjẹ wọ́n ní kọ́mọ tó wáyé bàbá ẹnìkan àbí èmi ò ṣàyédé wáyé ẹnìkan ló ṣọlọ́kọ̀ mi ló lọ́kọ̀ tí mo bá wá sáyé wọ́n ní mo fi ń kí bàbá mi Dikin Peter Ọlárẹ̀wájú Babátayọ̀ yìí ń bàbá fọ́gá bàbá tèmi tó bí Àtàbàtúbú sáyé wọ́n ṣe ọjọ́ ìbí tí wọ́n pé 70 ọdún lórí òkè pẹ̀ wọ́n lẹ́yìn tọdún babalẹ̀ kò kọrin ọpẹ́ ẹ̀yin wá ní kíní ọ̀hún ká mọ́ orí ètò bàbá ètò mo fẹ́ kẹ́ ẹ bá ń kọrin ọjọ́ ìbí fún bàbá fọ́gá ẹ jẹ́ kó mọ ọrú bàbá fọ́gá bàbá Àtàbàtúbú láàrin ìṣẹ́jú àyà ó yá. ẹ̀mí gígùn tí kò ní bó ṣe tán láéláé o àlàáfíà tí kò ní báyà tán láyéláyé o ní kọ́lọ́hún fi jogún fún bàbá wa láyé bàbá Àtàbàtúbú bàbá fọ́gá bàbá wa ọjọ́ ìbí tó bá yín láyé bàbá kàdúpẹ́ o ijó ló yẹ wá ẹ̀rín ló yẹ wá ká máa rìn o torọ́ pọ̀ lẹ́jọ́ dáyé tí wọ́n ò sí láyé mọ́ ijó ọpẹ́ yín dà ijó ọpẹ́ yín dà ijó ọpẹ́ yín dà bàbá Àtàbàtúbú. ijó ọpẹ́ yín dà ijó ọpẹ́ yín dà ijó ọpẹ́ yín dà bàbá Àtàbàtúbú. So happy birthday to Dikin Ọlárẹ̀wájú Peter Babátayọ̀ ìyẹn bàbá tèmi mo kí n kó ọjọ́ bí ẹ pẹ́pẹ́pẹ́ fún wa bí pẹ́pẹ́ tí ń pẹ́ lágbára Ọlọ́run ẹ ní jẹun ọmọ lórí wíṣíà láṣẹ tọ́lọ́ bàbá tiyín náà dàgbà ibi wọ́n sì wà àwọn tiyín náà dàgbà wọ́n dà gbogbo àjọpéjọ ṣe ọjọ́ ìbí tiwọn náà láìpẹ́ lágbára táàtù wá kí wọn lórí ètò bàbá ètò tọ́ bàbá ọlọ́mọ mo kí yín bàbá ọlọ́mọ ojú òní Oyèkúnlé bàbá nìdé ọ̀rẹ́ wa ẹ̀yin chief editor Alárìíyá Oòduà tí wọ́n bí ti díẹ̀ kan ládi méjì lọ́wọ́ wọn ìkan díẹ̀ kan lórí Olúwa láyé mi ìkan díẹ̀ kan lọ́lọ́ Olúwa láyé mi bàbá díẹ̀ kan lá raise to power 2 tọ́ ibi tí Ọlákúnlé Oyèdèdè bá wà Ọlọ́run bá kó bá ń gbàdúrà fún kí Ọlọ́run kó jẹ́ kí ọmọ náà pẹ́ fún wa ṣé wá rí ó kù abala kan tó kù lẹ́yìn ètò yìí tá a bá ti ka ẹsẹ̀ ibi tá a wẹ̀ ńlẹ̀ là á lọ bẹ̀ kó tó dípa àwa kúrò ń bí mo fẹ́ kí a bá ń gba àwọn ọ̀dọ́ la ń gbà nímọ̀ràn pàápàá jùlọ nípa fífi ìdí ìfẹ́ múlẹ̀ nílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Islam àti ti ẹlẹ́sìn gbàgbọ́ bẹ́ẹ̀ ni. Ọlọ́run tí ó ní gbogbo wa ó ti ní nǹkan tó fi ṣẹ̀dá gbogbo wa fáyé àti Kristẹni àti Mùsùlùmí ẹ jẹ́ kí a kọ́kọ́ lọ nígbàgbọ́ nínú ọkàn wa pé ẹyọ kan ni wa torí pé táwa bá ń ṣe iyèméjì kí la fẹ́ pe àwọn aráabí sí kí la fẹ́ nìkan ṣe ìgbàgbọ́ wa lọ́lọ́run fẹ́ lò tá a bá ti nígbàgbọ́ pé a jọ ń pe àwọn èèyàn sójú ọ̀nà tọlọ́run ni ó dá mi lójú pé kò ní ṣẹlẹ́yàmẹ̀yà. ẹlẹ́kejì ẹ̀yin tí a jọ jẹ́gbẹ́ àti ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ ní ẹ̀yìn wa ohun tó ṣe kókó jù ni pé ká má ṣe ohun tá a tó ká dẹ̀ má ṣe ohun tá a jù lọ tá a bá ti ṣe ohun tá a tó tá a dẹ̀ ṣe ohun tá a jù lọ lọ́jọ́ kan àdébi tá a ń lọ ká jìnnà sí ohun tọ́lọ́run ò fẹ́ ká súnmọ́ ohun tọ́lọ́run súnmọ́. ká jìnnà sí ohun tọ́lọ́run ò fẹ́ ká súnmọ́ ohun tí Ọlọ́run súnmọ́ tó fún gbogbo ẹ̀yin tó kù nǹkan kan tàbí méjì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi yan Alhaja Aminat Babalọ́lá Balógun yan ọmọ tí ayé bí yan ayé lóyún bí èso ọmọ táyé bí ọmọ tí ayé lóyún bí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07083289479 07083289479 ilẹ̀ fi bá àwọn sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí yàtọ̀ sí nọ́mbà iṣẹ́ wa lórí Facebook rárá.
kí wá lórúkọ yín Facebook ẹ sọ fún àwọn olólùfẹ́ yín. Orúkọ mi ò yí padà, orúkọ tí mo ń lò náà ni Alhaja Aminat Babalọlá Balógun. So fún ìpolówó ọjà àti èyíkéyìí tẹ́ bá fẹ́ tà tẹ́ fẹ́ kí gbogbo àgbáńlá yóò mọ̀ ẹ polówó lórí ètò yìí tàbí kẹ́ ẹ ṣe onígbọ̀wọ́ èyíkéyìí abala mẹ́tẹ̀ẹ̀ta lórí ètò yálà abala ìgbàlejò àmì orí ọ̀rọ̀ tàbí ó yá lórí ìtàgé tó kù tá à ń lọ báyìí ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08067203937 08067203937 ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ tó ń fi irinṣẹ́ orin ṣe ìgbọ̀nwọ́ wa tó fi ń ṣàtìlẹ́yìn wa lórí ètò yìí iléeṣẹ́ Newborn Music Company tó wà ní ojúlé kẹfà E-close ní 31 Road ní Gowon Estate ní Ẹ̀gbẹ́dá ẹ pè Newborn Music Company sórí ẹ̀rọ 08033273168 08033273168 ẹ má jẹ́ ojú báyìí lọ ní abala yìí torí pé ìgbà tí ẹ bá tún rí èmi àti àlejò mi yan Alhaja Ọmọ́táyébí ó máa di abala ó yá lórí ìtàgé láti fi ijó kásẹ̀ púpọ̀ ó dàbala ó yá lórí ìtàgé ẹ wà kọ púpọ̀ lórí ọ̀nà rí ìwọ́n lágbà wọlé bí àgbà ẹ̀yẹ jà lọ.